Ẹ̀yin èèyàn ilé ìwò lẹ ṣe káàbọ̀ sí Mashola Gist TV. Gist tèmi bí a ṣe gbọ́ o. Wọ́n ní Queen Naomi wọ́n ní wọ́n ṣe service ní iná palace pé Ọlọ́run dẹ̀ lò wọ́n gan-an. Wọ́n nítorí ọ̀rọ̀ tí ó jáde lẹ́nu wọn, Ọlọ́run ló gba ẹnu wọn sọ̀rọ̀. Ẹ̀yin èèyàn ilé wọ́n ní kì í ṣe nǹkan kékeré. Wọ́n ní ẹlẹ́ẹ̀kejì tí wọ́n máa ṣe service nínú palace ní the first one ní ìgbà tí kábíyèsí open altar wọn fún wọn tó jẹ́ pé wọ́n lọ ya ibẹ̀ sí mímọ́, wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí í ṣe deliverance fún àwọn èèyàn. Wọ́n ní ẹlẹ́ẹ̀kejì ní èyí tí wọ́n ṣe yìí tó jẹ́ pé ó really ó mi gbogbo inú palace yẹn, ẹ̀yin ará ilé. Ọlọ́run ò fi Queen Naomi sílẹ̀. Wọ́n ní inú kábíyèsí dùn gan fún service tí wọ́n ṣe yìí. Ọlọ́run really ń jẹ́wọ́ ara ẹ̀ nínú ayé Queen Naomi. Ọlọ́run really ń lò wọ́n, Ọlọ́run gbẹnu wọn sọ̀rọ̀, Ọlọ́run ṣiṣẹ́ ìyanu ní àtọwọ́ wọn. Wọ́n ní service tí Queen Naomi ṣe yìí, wọ́n ní service tó lágbára gan ni. Wọ́n ní wọ́n ṣe deliverance, wọ́n ní wọ́n gba àdúrà fún gbogbo àwọn tó wà nínú palace. Wọ́n ní àwọn ọ̀rọ̀ tí ó ń jáde lẹ́nu wọn, wọ́n ní àwọn ọ̀rọ̀ kàǹbìtìkàǹbìtì ló ń jáde lẹ́nu Queen Naomi. Wọ́n ní ó dé stage kan tó jẹ́ pé ibẹ̀ ó ń gbọ̀n báyìí ni. Ẹ mọ̀ pé tí ẹ̀mí Ọlọ́run bá ń ṣiṣẹ́ ní ibì kan, tí èèyàn ti ń wàásù ọ̀rọ̀ Ọlọ́run, ẹ̀mí Ọlọ́run máa ń rá bàbà ni. Ẹ tó bá ní ẹ̀mí Ọlọ́run ẹ máa mọ̀ because ẹ̀yin gan ẹ máa feel pé nǹkan kan ó ń touch yín. Ẹ̀yin èèyàn lé, alágbára ni Ọlọ́run. Ọlọ́run ò dẹ̀ ní fi Queen Naomi sílẹ̀. Gbogbo bí Ọlọ́run ṣe ń ṣe ìyanu through wọn, ó máa grow nínú wisdom Ọlọ́run. Ẹ̀mí mímọ́ tí Ọlọ́run dẹ̀ fún wọn, Ọlọ́run ò ní gbà lọ́wọ́ wọn. Ẹ̀mí mímọ́ náà ò ní kú ní agbára Ọlọ́run. Wọ́n ní wọ́n ṣe ministration yìí nínú palace kábíyèsí ni wọ́n ti ṣe bí a ṣe gbọ́. Wọ́n ní Ọlọ́run dẹ̀ ti ẹnu wọn ó fi sọ̀rọ̀. Wọ́n ní Ọlọ́run fi ẹnu wọn ó fi sọ̀rọ̀ ìyanu sí inú ayé oníkálukú tí ó attend the ministration yìí. Ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ nìyẹn. Ẹ mọ̀ wípé Ọlọ́run dìdì ó gbé Queen Naomi dìde láti fi ìdùnnú hàn kábíyèsí pé òun nífẹ̀ẹ́ kábíyèsí ni. Ẹ̀yin náà ẹ wò báyìí, tó bá jẹ́ pé kábíyèsí wọn ò fẹ́ Queen Naomi, níbo ni wọn bá wà lẹ́nu? Ìyàwó mélòó ni kábíyèsí ò bá ti fẹ́? Ṣùgbọ́n nítorí àánú tí kábíyèsí ń ṣe àti inú rere wọn, òun ni Ọlọ́run fi Queen Naomi ó fi ta wọ́n lọ́rẹ gẹ́gẹ́ bí aya rere. Ẹ̀yin náà ẹ wo ìgbà tí Queen Naomi wà nínú palace yìí. Ẹ wo bí peace ṣe ń reign nínú palace yẹn. Kò sí jà, kò sáriwo, kò sí wàhálà. Gbogbo nǹkan ń lọ lẹ́sọ̀lẹ́sọ̀ ni. Inú palace yẹn ń dùn bí oyin. Even gan àwọn èèyàn testify. Wọ́n láti ìgbà tí Queen Naomi wà nínú palace, wọ́n ní kò sí ọjọ́ wo la gbọ́rọ̀ àwọn olórí rẹ̀. Even gan pẹ̀lú ìgbà tí àǹtí wa wọ inú palace yẹn tó yẹ pé inú palace yẹn ó ń ṣe gbìgbìgbì. Queen Naomi ò sọ anything ẹ̀ lè mọ̀ because ìfẹ́ ó borí gbogbo wàhálà yẹn. Ó borí gbogbo ẹ̀ pátápátá. Ìfẹ́ ìjìnlẹ̀ ló wà láàrin kábíyèsí àti Queen Naomi. Wọ́n nígbà tí wọ́n ṣe ministration yìí tán, wọ́n ní kábíyèsí, wọ́n náà pe Queen Naomi ní orúkọ ìdùnnú, ní orúkọ ayọ̀, pé aya rere, ìdùnnú mi, ayọ̀ mi wá. Wọ́n ní kábíyèsí wá súre fún wọn. Wọ́n ní kábíyèsí ṣàdúrà fún wọn. Wọ́n ní àdúrà yẹn Ọlọ́run dẹ̀ ti tẹ́wọ́ gbà ní agbára Ọlọ́run. Ẹ̀yin èèyàn ilé ẹ jẹ́ kí n kí ẹ̀yin olólùfẹ́ mi ní ilé lóko àti ní ẹ̀yin òde wípé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Steve ń kí yín.
Mashola Gist TV ń kí yín, adúpẹ́ atọ́pẹ́dá. Mashola Gist TV ń kí yín, Mashola Gist TV ń kí yín ó ní ẹ ṣé o, lọ́wọ́ ọkùnrin, lọ́wọ́ obìnrin, lọ́wọ́ ọmọdé, lọ́wọ́ àgbà, lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment, tẹ́ ń like, tẹ́ ń share, adúpẹ́ ní ọwọ́ gbogbo yín. Mashola Gist TV ń kí yín, ẹ̀yin olólùfẹ́ wa ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Orúkọ mi ni Mashola kò yí padà. A máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa. Ẹ̀yin èèyàn lè tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. À ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. Ẹ̀yin èèyàn lé à ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀kan lórí channel yìí, ẹ kàn sí wa ní Mashola Gist TV. Ọlọ́run Elédùmarè á bá mi gọ́wọ́ yín sókè o. Ọlọ́run Elédùmarè á bá mi ran gbogbo yín lọ́wọ́ o. Òkè òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ nìyẹn, wọ́n ní kábíyèsí ṣe àdúrà fún wọn. Wọ́n ní wọ́n ṣe àdúrà fún wọn láti inú wá nítorí pé inú kábíyèsí dùn sí Queen Naomi. Ìdùnnú tó wà láàrin yín kò ní bàjẹ́. Ìfẹ́ tó wà láàrin yín, ayé àti ẹ̀ṣẹ̀ wọn ní dàrú. Ní agbára Ọlọ́run, Queen Naomi wọ́n á tún bí obìnrin, wọ́n á bí ọkùnrin fún kábíyèsí. Ẹ̀yin aráalé bí a ṣe gbọ́ nìyẹn o. A ní ká mú wá fún yín allegedly. Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú gbogbo etí tó ń gbọ́ mi o. Ní agbára Ọlọ́run, gbogbo bẹ́ẹ̀ ṣe ń subscribe, tẹ́ ń like, tẹ́ ń comment. Ọlọ́run Elédùmarè á bá mi gbọ́wọ́ yín sókè o. Ẹ ní tọrọ jẹ o, ẹ ní tọrọ mọ́ o. Ọwọ́ yín ò ní kan ìsàlẹ̀ àpò. Ẹ jọ̀ọ́ èyí tẹ́ bá ti subscribe, ẹ subscribe o. So that a bá ti post any gist ẹ máa rí. Ẹ tẹ notification bell yín. Ẹ dẹ̀ má gbàgbé kẹ́ comment. Ẹ jọ̀ọ́ ẹ̀yin aráalé, ẹ fún fídíò yìí ní thumbs up. Ó ṣe pàtàkì fún channel wa. Please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV. Love you all.